Good afternoon, everyone. It's another moment here at Ogbomoso, direct opposite Ogbomoso Palace. The set of these women you are seeing are protesting that the so-called Fulani herdsmen are disturbing them from their farmers. The Fulani herdsmen are disturbing them. That's the protest you are seeing right now. They are directly in front of Ogbomoso Palace, and it's not funny that they decide to come around and protest, show their grievances that they came to Ogbomoso Palace to show their grievances, to let His Imperial Majesty know that they are not happy with the situation of the Fulani men being disturbing them in their farm work. That any moment from whatever they try to do, the Fulani herdsmen are disturbing them, and they are not letting them farm successfully. And they said what they are saying right now is they don't want Fulani herdsmen, they don't want Bororo anymore in Ogbomoso land, in their Ward 5, from their villages where they came from. And that's what you are seeing now. So in a bit time, before they enter Ogbomoso Palace, that's exactly what they are doing now. So, okay, ẹ̀wà kí ló ṣẹlẹ̀, kí ló gbé yín wá bí? Kí ni wọ́n ṣe fún yín? Níbo lóko yín wà ládùúgbò bo? Níbo? Kí wá ló gbé yín wá bí báyìí lọ́sẹ̀ èmi? Àwọn Bororo àbí Fulani? Táwa ni baálẹ̀, ta ló lead yín wá? Ẹ máa bọ̀ sà. Ẹ rọra sà, inú wa dùn láti meet yín lọ́sẹ̀ yìí sà. Ẹ jẹ́ bá a sọ orúkọ yín fáwọn ará ilé, kẹ̀sì sọ̀dí tó gbé yín wá bíbá ẹ lọ́sẹ̀ yìí. Okay. All right. Láti Kedo ní agbọ̀nbo ló wà l'Ógbómọ̀ṣọ́. Orire local government Ward 5. Kí wá ló gbé yín wá bíbá ẹ lọ́sàn gangan lé níbà? Bororo. Okay. Gbogbo ń tàjẹ́ pátálà fún ìbàdí láti bí ọdún 4 sí 5 ní ìsìn àgbáyé. Okay. Wọ́n wá parí ẹ̀gẹ́ tán, káṣú tó kù, táà tó fẹ́ fún ọ̀rá jẹjẹ ní ìsìn ìlú káṣú ni wọ́n ti ń jẹ sí ní ìsìn láti pọ̀ lórí ọ̀pọ̀. Àwọn obìnrin ti wà ní ìsìn kò sí ètò lè lóko ní wọ́n ní ọ̀pọ̀. Kò sí. Fúlàní ló sórí ìyá yìí. Fúlàní ló ṣe bá. Tọ́ ǹjẹ́ tí wàá fi tó táwálẹ̀ ti fi tó létí gẹ́gẹ́ bí bóyá baálẹ̀ kan ládùúgbò yín kó tó di pé wá sí ààfin Ògbómọ̀ṣọ́ lénìí? Kódà gbogbo police station wa ní Ìkòyí ilé mẹ́rin kò níye bàtà tí báwọn ṣe pàdé kò ní ìtumọ̀. Àwa sówó débì náà kò ní ìtumọ̀ kẹ̀kẹ́. Gbogbo bí bọ́ọ̀lù bá jẹ kó bá lọ́dọ̀ wọn. Iye kọ́ra bí àgbẹ̀ náà bá múra dáadáa ó tó ti àmọ́jẹ́ náà.
so ìdí tó wá gbé yín wá sí ààfin Ògbómọ̀ṣọ́ lé ní nìyẹn so ẹ wá ṣàlàyé fún bàbá wa. Ó dà a nígbàgbọ́ pé lágbára Ọlọ́run bàbá wa ò gbọ́ nǹkan tẹ́ ẹ bá wá so wọ́n sì bá yín dáhùn sí àmọ́ lẹ́ẹ̀kan sí ẹ dárúkọ yín fáwọn ará ilé kẹ̀sì sọ́bi tí ẹ ti wá. Orúkọ mi ni Múdàrí Àrẹ̀mú láti Kédò Sàlámì Kédò Àrígbẹ̀yọ àti Súmájé. Àti Mosúmájé ládùúgbò Òbó Ológbòmọ̀ṣọ́ Orire local government ward 5. Ǹjẹ́ chairman yín mọ̀ sí àwọn ẹ̀hónú yín? Ǹjẹ́ ẹ fi tó chairman yín létí? Kó tó di lónìí láti lọ́dọ̀ chairman kò ní ìtumọ̀ àwọn ọ̀yá bẹ̀rẹ̀ nígbà tá a kọ́ bá ti bàbá ní ilé. Bá a ti ní bàbá that has been the moment. Ohun náà lẹ ti gbọ́ lẹ́nu àwọn tí wọ́n wá sí inú ààfin Ògbómọ̀ṣọ́ Palace yẹn. Wọ́n láwọn wá fẹ́ fi ẹ̀hónú wọn hàn pẹ̀lú nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àdúgbò wọn. Àwọn náà ni à ń wò yìí. So tí ó bá tó àsìkò, a gbọ́ nǹkan tí kábíyèsí náà fẹ́ bá wọn sọ lórí nǹkan tí ẹ̀hónú tán wá fi hàn ní inú ìlú Ògbómọ̀ṣọ́ ní ọ̀sán yìí. So láìpẹ́ láì jìnnà á jẹ́ kẹ́ máa mọ̀ bí ó bá ṣe ń lọ. So àwọn èèyàn náà wá láti ìlú Kédò ní Kédò Ọlọ́ṣẹ. Ní Orire local government ward 5. All right, what's the problem? So